mi Ọláyọrí Clifford lóhùn. Bàbá mi Ọláyọrí Clifford, ọmọ Oǹdó ni yín tí mi bá parọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n gbé nǹkan tán. Ẹ bá mi like ètò ẹjọ́ ẹ bá fẹ́ pè wọlé a lè gba ìpè méjì péré torí a ti fẹ́ close. Ẹ jẹ́ kí n kàn sọ nǹkan tí wọ́n sọ. Wọ́n ní what a shame! Exclamation mark. I mentioned it recently that Ondo people should be thinking of development of Ondo, not to invest in their money in Lagos. It's correct, it's right. But ẹ jẹ́ kí n sọ fún yín bàbá mi Ọláyọrí. Ẹ̀yin ẹ̀ ṣe darapọ̀ mọ́ moving train tí because bẹ́ẹ̀ mi ṣe ń sọ fún yín mo lẹ́lẹ́rìí o ẹlẹ́rìí mi dẹ̀ jẹ́ kan nú Comrade Quadri torí tán bá máa bò mí kọ́ lọ́hùn mọ́ bò wọ́n ó jẹ́ lẹ́rìí mi. Then development tó ti wọnú Ondo nítorí wípé a kóra wa pẹ̀lú federal government ọkọ̀ Nàìjíríà tá a wọ̀ ni. Kì í ṣe bẹ́ẹ̀ ṣe fòǹdó lẹ̀ ló ṣe wà o. Ṣé ẹ mọ̀ pé federal government ló affect many things lóńdó? Àwọn èèyàn invest sóńdó tó pọ̀. Nígbà tí ò sí náà ọba, ta ló fẹ́ dá lé iṣẹ́ lẹ̀ sínú òkùnkùn? So bó ṣe rí nìyẹn. So but tẹ́ ẹ bá ní any idea sà, ẹ má kàn sọ. Ṣe bí ọmọ Oǹdó kan a kó wọn jọ. Wọ yóò bá aṣọ ọmọ Oǹdó ẹgbẹ́ gbọ́n bẹ́ẹ̀ wá join ní foundation Yadasale Egi Global Foundation. Ẹ gbìyànjú tú wá. And when you come there, they bá àmọ́ wá jáde kúrò bẹ̀ sà. But comrade lè jẹ́rìí sómi fọ ẹ. So comrade ẹ parí ọ̀rọ̀ yín sà kí bàbá wa JP náà kan fún wa ní ọ̀rọ̀ àmúrelé tí wọn. So bí mo ṣe ń bá a lọ, mo lè fi nǹkan méjì ṣàpèjúwe ní ọ̀rọ̀ ẹ̀sìn tí mo sọ. Tí a bá wo gbogbo àwọn ipò tó jẹ́ key post nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé, a rí i pé àwọn church tó jẹ́ church ńláńlá nílẹ̀ Yorùbá ni mo fẹ́ sọ. Ẹ já wo bí Redeem ọmọ Yorùbá ló ní. Ẹ já wo bí Winner ọmọ Yorùbá ló ní. Ṣé ń gbọ́? Ẹ já wo bí Deeper Life ọmọ Yorùbá ló ní. Bẹ́ẹ̀ni sà. Ẹ já wo rú bí ti TB Joshua náà ọmọ Yorùbá ló ní. Ẹ já wo bí Sẹ̀lẹ̀ ọmọ Yorùbá ló ní. Ẹ já wo CAC ọmọ Yorùbá ló ní. Àbí náà. Ẹ wá já wo gbogbo bí wọ́n ṣe ń contribute sí àwùjọ pátá. Nǹkan tí àwọn bàbá yẹn bá sọ nínú ìjọ kọ̀ọ̀kan òun làwọn ọmọ ìjọ ń tẹ̀lé o. Ṣùgbọ́n gbà tán bá gbé wá fún wọn yí pé Yorùbá nation tán ń pè fún yẹn pé ẹ̀sìn ìbọ̀rìṣà náà fẹ́ kó wọn lọ. Ẹ rí i pé wọ́n á dà bá attention wọn. Wọn ò ní sọ nǹkan tó wà needful fáwọn ọmọ ìjọ mọ́. Ẹ wá já wo àwọn olórí ẹlẹ́sìn tó jẹ́ ti Mùsùlùmí nílẹ̀ Yorùbá. Ẹ ti rí pé àṣejù tí wọ́n pọ̀. Mùsùlùmí ni mi ò ní dọwọ́ bo tí ò bá ṣe. Gbogbo àtakò tí Mùsùlùmí ń gbé wá pátá lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ní ẹbọ la fẹ́ ṣe ni. Wọ́n ti gbàgbé wípé káwọn tó dénú Islam fúnra wọn ni àwọn baba ńlá wọn ti ń jẹ́ Yorùbá. Kì í dẹ̀ ṣe gbogbo baba ńlá wa ló ń forí balẹ̀ fún òòṣà rárá. Yorùbá wọn. Kò dẹ̀ sí ìdílé tẹ́ máa dé nílẹ̀ kóòtù òjíire lọ́wọ́ tá a wà yìí. Tẹ́ ẹ̀ ní bá Christian, tẹ́ ẹ̀ ní bá Mùsùlùmí, tẹ́ ẹ̀ sì ní bá àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. Ẹ wá jẹ́ ká wo àwọn tó ń gbógun ti ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. Ẹ rí i pé Mùsùlùmí àti Christian ló ń gbógun ti ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. Ẹ wá jẹ́ á wo àwọn tí wọ́n ń rí ọmọ mọ́lẹ̀ lórí altar, ṣé kìí ṣe Christian ni? Ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ń lo nǹkan ara obìnrin tí wọ́n fi ń ṣe owó, ṣé kìí ṣe Mùsùlùmí ni? Ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ń kó convoy Johnson láwọn lórí ẹlẹ́sìn ṣé kìí ṣe Christian and Muslim ni? Níbo lẹ ti rí baba aláwo tó kó convoy mọ́tò bíi 2015 tán tẹ̀léra wọn lọ tán kó tán fi ń sìnkú ẹnìkan lọ? Kò sí. Ẹ wá jáwọ́ bí church àti mosque bá ṣe ń pọ̀ sí lójoojúmọ́ nílẹ̀ Yorùbá. Kí ni àǹfààní tí wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá? Ẹ wá jáwọ́ ìdámẹ́wàá àti owó ọrẹ tí wọ́n dá ní every Sunday tí wọ́n fi ń develop church. Agbègbè mélòó ni wọ́n fi owó develop? Ọmọ ìjọ mélòó ló níṣẹ́? Ọmọ ìjọ mélòó ló lè rọ́wọ́ ti bẹnu àfi tí ó bá tún dá ìdámẹ́wàá?
ẹ wá já wọnú mọ́ṣáláṣí ẹ jẹ́ ká wo àwọn